Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ ti ní àǹfààní àti máa wò mí nílẹ̀ àti lókè òkun. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Èmi ọmọ yín náà ni, àbúrò yín. Ẹ káàbọ̀ sórí ètò. Mo ṣe àkíyèsí pé lásìkò tá a wà yìí, 90% of people tó wà nílé ìwòsàn typhoid and malaria ló ń pariwo. Typhoid and malaria òun ló gba ayé kan. Ǹjẹ́ báwo la ṣe lè treat ẹ̀? Báwo la ṣe lè bọ́ lọ́wọ́ ẹ̀? Báwo la ṣe lè bọ́ lọ́wọ́ àìsàn yìí tí ò ní ná wa lówó tó pọ̀? Gbogbo wa kọ́ la lówó ọsibítù. Ṣé téèyàn ò bá lówó ọsibítù kò ní gba ìwòsàn? Ẹ ṣètọ́jú ara yín, kò ná yín lówó tó pọ̀. Kí lẹ máa bá mi wá? Ìbẹ́pẹ dúdú. Ẹ lọ wá ìbẹ́pẹ dúdú. Ẹ gé sí méjì tàbí mẹ́ta. Ẹ wá pineapple, ẹ bẹ́, ẹ gé sí wẹ́wẹ́. Awọpa ẹ lọ rà lọ́wọ́ àwọn eléwé ọmọ. Èpo máńgò, ẹ lọ ṣí èpo máńgò, ẹ fi sínú ẹ̀. Lipton sachet kan àbí méjì ó ti tó. Alábùkún 3 sachet ẹ fi sínú ẹ̀. Ǹjẹ́ ẹ̀ ń gbọ́ mi? Ẹ wá wá omi ògì, omi dùn. Omi dùn òun náà ń pè ní omi ògì. Omi ògì òun náà ń pè lómi dùn. Ẹ wá fi sè é. Tó bá jiná, ẹ bẹ̀rẹ̀ sí ní yọ mu. Tẹ́ bá fi mú tán, tẹ́ bá mú, ẹ máa bomi sí, kẹ́ máa tún sè, ẹ máa bomi ògì yẹn sí omi dídùn, ẹ máa bu sí, kẹ́ máa tún gbé kaná, kẹ́ máa tún sè. Tẹ́ bá fi mú tán, ẹ lọ sí ilé ìwòsàn, kẹ́ lọ ṣe àyẹ̀wò. Pẹ̀lú ògo Ọlọ́run, ohun tó ń jẹ́ typhoid and malaria kó wà nínú èékánná, á fi yín sílẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, like, comment and share. Ire o.